Urhobo otion yeva ono meme doctor Lucky Okwe e pa o mari awere de riblu robuke o wakili uke blo Urhobo o kasa obeme bana fia kwa me sure awe kimuni bi idi ro da kan yese we gba fu eroma kidi ro da kan yese wo gba fu eroma suwo vlene godo iwole godo ki gogo no gbaru mi o na vlene godo re o ma fu iho suwo vlene godo iwole godo ki roroma opole si na vlene godo re elutiho idi ro da kan yese wo gba fu eroma Kidi ro de kan yese we gba fu eroma Kidi ro de kan yese we gba fu eroma afueroma won suwo vlene godo iwole godo ki gogo no gbaru mi o na vlene godo re o ma fu iho no ma fu iho suwo vlene godo iwole godo ki roroma no pole si na vlene godo re elutiho ona kini o Kidi ro de kan yese we gba fu eroma o ba ro ma mere yo wala Kidi ro de kan yese we gba fu eroma Kidi ro de kan yese we gba fu eroma suwo vlene godo iwole godo ki gogo no gbaru mi o na vlene godo re o ma fu iho suwo vlene godo iwole godo ki roroma no pole si na vlene godo re elutiho diho Kidi ro de kan yese we gba fu eroma Kidi ro de kan yese we gba fu eroma Kidi ro de kan yese we gba fu eroma suwo vlene godo iwole godo ki gogo no gbaru mi o na vlene godo re o ma fu iho suwo vlene godo iwole godo ki roroma no pole si na vlene godo re elutiho Kidi ro de kan yese we gba fu eroma suwo vlene godo iwole godo kiroroma Kidi ro de kan yese we gba fu eroma opole si na vlene godo re elodi Kidi ro de kan yese we gba fu eroma suwo vlene godo iwole godo kigogo Kidi ro de kan yese we gba fu eroma no gbaru mi o na vlene godo re o ma fu iho Kidi ro de kan yese we gba fu eroma apare na oni vose de wiewere Kidi ro de kan yese we gba fu eroma ai de wiewere ai bi mo de kowe o da isewe ona koyo de riwe wenuge wo dara wa itasavu Kidi ro de kan yese we gba fu eroma oda wale orewo de wo fun me ko ma wen Kidi ro de kan yese we gba fu eroma o de wo me ko ma na kure mu wo ri Kidi ro de kan yese we gba fu eroma o ko me bi ko wo be fero ma wen Kidi ro de kan yese we gba fu eroma sure mo ro de ro chore sure mo ro de ro blare Kidi ro de kan yese we gba fu eroma sure mo ro de ro yore ko boru wo ko ma wen Kidi ro de kan yese we gba fu eroma o wa we omo te sure mo ro de ro farien Kidi ro de kan yese we gba fu eroma sure mo ro de ro biunu ko iwo mu ko ma Kidi ro de kan yese we gba fu eroma o ko mi jiwere o ni owo mi fero ma wen Kidi ro de kan yese we gba fu eroma o wa we ro sare so ra rure mo ro de o Kidi ro de kan yese we gba fu eroma o ko mi jiwere abi fero ma wen Kidi ro de kan yese we gba fu eroma okay aware omo tade ke poro mi Kidi ro de kan yese we gba fu eroma adaju di lo eko tonu ede ke su oporo mi Kidi ro de kan yese we gba fu eroma o ni kovie omo na kovie Obìnrin Kidi ro de kan yese we gba fu eroma ini obovia e message wa vie Kidi ro de kan yese we gba fu eroma ikore godo vie jubia lo se awa Kidi ro de kan yese we gba fu eroma ye mure so aye wo vie na Kidi ro de kan yese we gba fu eroma aye wo vie na
adioko wuro. Bẹ̀jú kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ó máa mọ rúurú mu ọmọ náà káwọn aṣà yín wò náà o. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ó máa mọ rúurú mu náà ikọ̀ àyẹ̀wò fìyẹ̀ náà. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Àyẹ̀wò fìyẹ̀ náà yàtọ̀ ọmọdé pòrọ̀ mi. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ọ̀ṣà rẹ̀ kúrò yìí ó kó àyè àgọ̀gọ̀. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Àyè gọ̀gọ̀ nu máa mọ rúurú mu bláyé kárí ìwọ̀n. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Wẹ́nuge ọ̀nà kó máa mọ rúurú mu. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ó máa mọ rúurú mu lọ́mọ tẹ̀lé ikọ̀ yóò dẹ̀nà kẹ́. Ọ̀gá náà kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Wẹ́nuge ọ̀dà asọ̀kè náà bà náà. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Èmi tọ́ fún yẹn èdè kí ebile mu ayin. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Èdè kò ebile mu ayin nànú ebi oyin moto biko kúrọ̀ mi wẹ́. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ìkúlẹ̀ gbọdọ̀ fọ ayé gbúdú bí yọ ẹni nìke anúra kó nà filẹ̀ ní gòdòrè. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Wẹ́nuge ọ̀nà kó ra rúurú mu. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ó ra rúurú mu lówó rí o ikọ̀ ìwọ̀n náà wọ̀ yọ. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Wẹ́nuge ọ̀ṣà èèfùrọ̀. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ó ra rúurú mu ikọ̀ yówó rí lómùrí pápápá. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ọ̀yìnà mi fẹ́ wẹ̀ náà ó dé wẹ̀ filẹ̀ kó imú ẹ̀ ọ́ sẹ́wọ̀n ikọ̀ yọ ṣe pápápá. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ó dé wẹ̀ fi tẹlifíṣàn náà ṣọ̀rọ̀ ìwé mọ́dọ̀kọ́ tẹlifíṣàn náà dẹ́ ìwọ̀ gàgà yìí nà. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ó dé tètè ọ̀bí aṣẹ́ kọ́kọ́ gbé bìíní alẹ́bí kó kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kárí gbóná wàhálà ìdí wẹ̀ tí gẹ̀. Wúrẹ́ mu lórí náà kọ́ rẹ́rìn ẹ̀rín ó ma. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ó ra rúurú mu ikọ̀ yóò rẹ́ wé gbóná. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Orí wọn yẹn kọ́ wáyé ó dé pírò lọ́nà pa. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Wúrẹ́ mu lórí àwọn èmi náà kọ́ rẹ́rìn ẹ̀rín ẹ̀kọ́ gbóyè òní ní ẹ̀kọ́ bí lọ́nà pa wáyé náà. Ìṣèwé pàfẹ́rùmá. Orí mo dẹ̀kọ̀ iná yín ìspẹ̀tọ̀ pápápá kárígò. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Kọ́yẹ̀ òní ní iná pàṣẹ gbègede fọkìrẹ́ òdẹ ọ̀lẹ́ kò máa pápápá náà. Ọ̀yẹ̀ kúrọ̀ ajẹ́ nìkan máa wí gòkà. Wẹ́nuge ó dé ti ṣẹ́kí pọ́ìntì o. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ìdábàlá tó bọ̀ mú yòó yí kó yìí mọ́tò ọ̀nà. Anu wọn ọ̀nà ọkọ̀ yìí eré wọ́n wà wà bilẹ̀. Abẹ́wà yìí 20 naira yóò bọ̀rọ̀ sí no wàhálà kárígò pa no wàhálà. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Wẹ́nuge ìdírẹ́bà ẹ̀ ṣe kéré ní ẹ̀mí pápápá kárígò. Dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Kọ́kẹ́ òdẹ náà kọ́ yàyí sí o. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ìspẹ̀tọ̀ pápápá mẹ́ta náà wọ́n máa fò kọ́ yóò wíyẹ̀rẹ̀. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ẹ̀dẹ̀ voloteri ọmọ náà kó fẹ́ kó sí kó. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Àyẹ̀wòrì bírékì ọmọ náà náà ìfẹ́ rẹ̀ kùn ẹ́ àárí ẹ̀mọ́ fúgbé yàrá yìí. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Èmi wọn wẹ̀wẹ̀ náà mákì fún ògbónogú ebe ìwọ ni kú mú ẹ. Àyẹ̀wò rò sí lo káyọ̀ gbàgbà dé tasẹ̀rẹ̀ mọ́ náà bá ọmọ ìpẹ́ pápá káyọ̀ bá ewé fún. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Káyọ̀ mọ́ ọmọ náà rí búùtù o káyọ̀ wọ́n gbọ́ ayára o. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ìmọ̀ràn jẹ́ gbọ́dọ̀ káyọ̀ wá xọ̀rọ̀ kùn ẹ̀ káyọ̀ fọ àyèrí pápápá ní mọ́mọ́wé nánà. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Àyìnlá kó wé filẹ̀ kí wà ó gbóná ẹ̀ kí dídí mọ́tò á ní mọ́tò wà wà yọ fọ́ ọ wà jẹ̀tìjẹ̀tì kó wà mí mọ́tò ọ̀fà kó wà xọ̀rọ̀ rí mọ́tò náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí sọ́yìn mọ́tò náà ẹ̀ tó àwọn ẹ̀fọ́. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Ìtúlẹ̀ ìgbónogbo àyẹ̀wò bu àtẹ́jọ́ iṣẹ́ kí pọ́ẹ̀tì náà. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Káwádìí òbóde péré ẹ̀ spẹ́tọ̀ pápápá kárígò no wàhálà. Kìdí ló dẹ́gọ́ ìṣèwé pàfẹ́rùmá. Káwé yorí gòrè káwọ́rì ọ̀kì pápápá wà fàìn kárígò no wàhálà pass no problem.
kárí ọmọ rẹ pàápàá kárí wọ́pọ̀ àwọn abẹ́rẹ́ mu. Ìdí òdẹ́kọ̀ yẹn ṣe wé bàbá ma. Èmi wọ́n wẹ̀wẹ̀ náà ó ní náírà wọ̀pọ̀ àtẹ̀tì yé. Gbogbo ìwọ̀n tọ̀ ní mọ́tò. Owó sí síbẹ̀ tó pápápá. Wọ́n ní mọ́tò wá wà rẹ̀ fọwọ́ wọn fẹ̀ lánàá. Ìdí òdẹ́kọ̀ yẹn ṣe wé bàbá ma. Síbẹ̀ tó pápápá yes they don carry go no wahala no threat no wahala carry go no wahala. Ìdí òdẹ́kọ̀ yẹn ṣe wé bàbá ma. Àyìnà kọ́tà ìdí wọ́tọ̀ náà. Ìmọ̀tò lọ́gbà wà fẹ̀ náà. Ìdí òdẹ́kọ̀ yẹn ṣe wé bàbá ma. Ìmọ̀tò lọ́gbà wà fẹ̀ náà ọmọ wọn yé fúnra. Ẹ̀mú lọ́mọ wọn. Ìdí òdẹ́kọ̀ yẹn ṣe wé bàbá ma. Síbẹ̀ tó pápápá di tíátà náà kágbó bẹ̀rẹ̀ mọ́tò náà kọ́ yẹ tó a ní ọ̀fọ̀. Ìdí òdẹ́kọ̀ yẹn ṣe wé bàbá ma. Àti mọ́tò tuatua àìbí sèmi mọ́tò náà o. Ìdí òdẹ́kọ̀ yẹn ṣe wé bàbá ma. Ètùrú gbònògbò àìmọ́mọ́lé pápápá dá ti pé. Ìdí òdẹ́kọ̀ yẹn ṣe wé bàbá ma. Káyé bẹ́ẹ̀ rẹ̀ rọ̀yìn àyèwú bí ẹ̀rọ yẹn àṣepọ̀ àbẹ̀rù jùlọ. Ìdí òdẹ́kọ̀ yẹn ṣe wé bàbá ma. Ètùrú eré ẹgbẹ́ wa orí ọ̀kẹ́kẹ́ lórí ọmọ náà káyà fún ìspẹ̀tọ̀ pápápá. Ìwọ òtòbó òbí ẹ̀kọ́ yọ fi ẹ. Wẹ́nu gbẹ ọ̀nà kú rémù ló dẹwọ́ mú kò má. Ìdí òdẹ́kọ̀ yẹn ṣe wé bàbá ma. Kọ́ ìjà bọ̀ ẹ̀mí wọ́tà bí ìjà rẹ̀ rẹ̀ jùlọ. Ìdí òdẹ́kọ̀ yẹn ṣe wé bàbá ma. Àwọn ẹ̀dẹ́fù ìkórè àpọ̀rẹ́ òkú èrò. Ìdí òdẹ́kọ̀ yẹn ṣe wé bàbá ma. Ọjọ́ yẹn bá oyè mi kò mẹ́rẹ̀ kó àárín ẹ̀rì yẹ ẹ̀jìnà make shark dọ̀tíè Marie engineer based in Port Harcourt. Ìkórè kú ọ oyè mi kọ̀wọ́ sẹ̀mẹ̀ ló pe tọ́lá wọ́nyẹ́ rèrèwé fọ̀kúrú kẹ́kẹ́ wọ́n lè yẹwọ́ kíbu ní Urhobo òwò ọ̀rùwẹ́ làkọ́ tọ́kìnàdú wọ́lẹ̀ oyè mi kọ̀wẹ́. Òṣèpọ̀ ìyẹn mẹ́rẹ̀ kó àárín ẹ̀rì yẹ Mr. Fred Ajaino. The President Supreme Brother Social Club of Nigeria also NUPEC staff. Ọ̀rọ̀ pẹ́ kú gẹ́gẹ́ oyè mi kọ́ wọ́n ní ọ̀fọ̀. Oyè ìwé yẹn wọ́n kẹ́ David Okwe CLO Napa Ogareki. Àsọ̀kìnà wà náà olómọ̀lá yìí rọ́yìn àníyàn àbótúrí kóyèrè ẹ̀dẹ̀ yìí náà níwọ̀n àyẹ̀jẹ̀ kóbíró ìkóni kọ́pì mi rọ́yìn bíi tù èjè àníníwòye rò wọ́n wá. Ẹ̀rọ pèsè ìwòye wá wá David Okwe. Oyi ìwòye wọ̀kẹ́ òkú àríẹ̀bì yẹ Mr. Ogboru Kẹ́nẹ́gẹ́. Ìnínú wọ́lá àsọ̀kìnà wà náà ọmọdàmí ní ọ̀bùdérí tó máa kọ́lé ìmọ̀tò lọ́yọ̀ ọ̀dàrí ọ̀wọ̀ wọn máa ọ̀gẹ́nẹ́dẹ́sì wèrò ìmọ̀tò gbọ̀gọ́rì mọ̀bùtẹ́rù máa ọ̀kídẹ́rì ọ̀dí mọ̀tò lọ́fà àbótúrí rẹ́mù ọ̀dàmí níyẹnà kọ́yọ̀ máa fọ́rọ̀ òyìn wọn akọ́yọ̀ wọn àkùpárọ̀ wà wá ìnínú wàrà ọ̀fọ́rọ̀ yọ̀rọ̀ ọ̀pọ̀yà mẹ́ta lọ́rí bọ́. Ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Pọ̀fí ó yà blúwé mẹ́ta kí o ṣàkọ̀wẹ́. Òṣàbí wo tí wo máa ó mẹ́ta yìí ṣàkọ̀wẹ́. Òwòwò yà rè òpó ẹ̀ẹ́kọ́ ìṣọ̀rọ̀ òkúrò nìní. Ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Ọ̀gẹ̀dẹ̀ ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Èfi ó ṣàbúwérè wọ́n dájú ṣàkẹ́wẹ́. Yóò járí wo tí wọ́n máa omi dájú ṣàkẹ́wẹ́. Òpópó jẹ́ ìpópó kan yóò jọra òkú. Ojú ọ̀nà ó àpọ̀dà wèrè. Ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Joy àpọ̀dà wèrè. Ojú ọ̀nà ó àpọ̀dà wèrè. Èfi ó ṣàbúwérè wọ́n dájú ṣàkẹ́wẹ́. Yóò járí wo tí wọ́n máa omi dájú ṣàkẹ́wẹ́. Òpópó jẹ́ ìpópó kan yóò jọra òkú àpọ̀dà. Ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Àtòrí ni o. Ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Ọ̀gẹ̀dẹ̀ ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Ìfi ó ṣàbúwérè wọ́n dájú ṣàkẹ́wẹ́. Yóò járí wo tí wọ́n máa omi dájú ṣàkẹ́wẹ́. Òpópó jẹ́ ìpópó kan yóò jọra òkú. Ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè ó nìyí. Ọ̀gẹ̀dẹ̀ ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè ó àdó. Ọ̀gẹ̀dẹ̀ ìrètí ọ̀nà ó àpọ̀dà wèrè. Ọ̀bí ó yà blúwé mẹ́ta kí o ṣàkọ̀wẹ́ ó nìyí. Ọ̀gẹ̀dẹ̀ ìrètí
woma wenuge ogero jabi wote woma medage yebluwe wodaye konu woma owo ya be wo e ko ejo awogro wenuge e kanya ko ife e kanya ko ife ogogo se ogogo wenuge oni pepe money for mi tete wenuge aye mugba ya o evule sikuro aide mugba ya na wenuge obori ebe furoyin ọ̀rọ̀ kíkọ̀ náà ẹ̀wọ́n ni ọ̀fọ̀ orí ẹ̀bẹ̀ wẹ́nuge ọmọ náà orí ẹ̀bẹ̀ náà ọmọ náà orí ẹ̀bẹ̀ náà yẹ kúrọ̀ yẹbi wò ọ̀rọ̀ jábí ẹ̀rẹ́ náà yọ sọ̀rọ̀ àdàfẹ́rọ́dé wenuge emana okpesi guru tedi apo aika wo kusari goli school fees oke kona wi so wi gona obe mi go wo kusari goli examuna okidi unwemi oke kona ori wo tisi guru omlupe yawo ina ori bi ko deso gba je kanu le owó tó bóyá ìpín àkóṣeré anu orí ẹ̀rìn ìkúrò ìwíwò láti ọkùn sáré ìgbà ìsáàmù náà lọ́yẹ́ sọ́rọ̀ ẹ̀wọ̀ kìdì wọn àrífọ̀kiri ìwò anu wọ́n yóò máa gbogbo wọn bí gbogbo dúdú. wẹ́nuge bẹ́ẹ̀ni ayé pèsè kúrò ọ̀sán wíwò náà kọ́lé ìgò ọ̀sẹ̀ wọ̀kẹ́ wọ̀kùn sáré skulu fìsì ọ̀kẹ́kọ̀ọ́ wenuge ọmọ náà kí wọ́n pùn wẹ̀mí o ọmọ náà kó pùn wẹ̀yìn kọ́lé rẹ̀ plẹ́ẹ̀dì kó wọ́n plẹ́ẹ̀dì rọ̀ yìí wenuge orí wọn plẹ́ẹ̀kù náà o owó plẹ́ẹ̀kù náà wọ́n tún yìí kọ́ fọ́ sọ̀rọ̀ yìí dáàdì igolo wọ́wọ́ kọ̀ yìí náà igolo wọ́rẹ́ yẹ́wọ̀ kọ̀ yìí náà òkúrọ̀ yìí fíròṣì kó kékù náà ọkọ̀ fẹ́ràn yìí ọ̀sọ̀rọ̀ kọ̀ fún ẹ mọ́mẹ́ gbèrò ọ̀rọ̀ màlẹ́ yẹn kọ́ fà wọ́kẹ́ wenuge kéjọ́ yìí kọ́yọ́ mọ́ náà ro kọ̀kẹ́ kọ̀kẹ́ ọmọ náà kọ́ mlẹ́fù yìí náà ẹ̀dí ròjọ́ náà kọ̀kẹ́ kọ̀kẹ́ ọ̀sọ̀rọ̀ yìí kéré náà ọ̀yìnbó ìwà yó wípé tọ́ yẹ wà ọmọ náà kò sẹ̀rọ̀ yìí. ọ̀rẹ́ yóò gbé ọ̀yìn náà kó bọ́ sẹ̀rọ̀ yìí. owó tètè èkó sẹ́rẹ̀ pẹ̀ jáde ọ̀nà gbìyànjú ẹ̀rìn náà yọ. asọ̀kè náà ìwà náà ẹ̀gbọ́rọ̀ ni náà ògbéyàwó náà yóò ṣálẹ̀. ògbéyàwó náà ní ẹ̀bẹ̀ ẹ̀kẹ́ bọ́ọ̀bù èkúrọ̀ yìí àìrí o. tadi biko òbúwó yànnà ìnà gbẹ̀yìn ọ̀nà gbìyànjú ìnà. ọ̀sẹ̀ oyè kó so mọ́ náà fún ẹ. ọmọ mẹ́wọ́n ló burú wọ́tà náà. òun ò mú yàn jáwó ọjọ́ mọ́ náà ló tàfé tó bẹ̀rẹ̀ kó. èmi ló bẹ̀rẹ̀ náà ọmọ náà kọ́ fọ́ọ̀rẹ̀. àdìdìgé nẹ́ẹ̀ni àdọ́sọ́wọ́n ní burú rẹ̀ ọmọ náà dé jì skulu wò ọmọ náà dé jì skulu wò kọ́ ìyẹn jì skulu wò ọ̀kídì ẹ̀nu gbìyẹn nìran yẹn. ọ̀kẹ́rì wòrí ẹ̀ ọmọ náà yí ṣeré pa. ó ní ọkọ̀ kẹrọ
ke junior freda junior ro mi freda ho la o bo ti e ke ro yi junior baba ka we kwa o shere ka le ke ko sikuru e oni okono junior o ke wo pe school ti ro ni o de bi shere o kinana ọmọ na ko so ni oye wa ri oboruwe re na igoluwe wa ina ofo inu wa ki oguko anu we yonu gbe awo ina e ki school le ka e shi kidu we wala wa amru ko ri oja ko wa foge no wa ri oja yi we wi go kai no mo na so wiki ife mo na kini ko school o so e wo ni irore o ni ayo kan fo eni go junior ro wiki school le o se na ko ni ke ka o ki go ki mere junior na ja le wenu ge oni na ko so shari na kidia o shari me woni o ada fo omo ko na keji mi o yo to omo bo na o ko ya egbe nyuta omo na atana o so ro ko re yuta ayiro yi ani gbe so mo na re omo na ederi sere ọbọ ya ni oyo ma kitina ya oye ki ngwa wa ni ọbọ ọda filare meta na koyo no mo na o oyo no mo na ode yun na bi wuto wenu ge ọmọ na dare mi ro ọ̀nà wọn mìíràn nù àìdẹ́gì ní rífe wẹ́nuge àpọ̀nà àgùnrin kiri bọ́ọ̀lù àpọ̀nà kọ́rọ̀ màgùnrin ọ̀dàfẹ́ yìí ẹ̀dẹ̀yìn ìmùkọ́rẹ́ bí akíkọ́ bìyàn ìkórè ṣe ọmọ ọ̀dàfẹ́ nà kọ́ fíẹ́ gbogbo yà ọ̀nà àrà ọsọ ọwụ kẹjà kọwọ ẹdẹ gòbèrè bí awọ kẹ asọkè náà ẹbà náà ọmọ nà kọ kwẹrẹ ni wọ́n dúdú akakọ sẹ̀wẹ́ wọ́n mú sẹ́ẹ̀kì kọ́ yígo ó dúdú yígo wẹ́nu wẹ́ káyọ̀rọ̀ màrẹ́ pa ọ̀dàfẹ́ náà pẹ́nu yẹn nà kọ́ ibi wo mẹ́rẹ̀ ló pé wọ́n ta o ọ̀dà di ọ̀dà fe wọ́n bẹ́ tó kú kò díẹ̀ mọ́ àárín ó dẹ̀rọ̀ ta o àpọ́sí gòrin wẹ́nu gẹ́ ẹgbẹ́ gbọ́dọ̀ màrẹ́ bìlàwọ̀ kọ̀wẹ́ ìtumọ̀ ó kẹ́kẹ́ kẹ́ èkó nà kẹ́rù má pàrọ̀ wẹ́. iná kan yẹn sọ́nà mi wọ́n ta asúlì ní èrò mi dé. ẹ̀ẹ́dọ́jẹ́ kọ̀ọ̀kan wòrò éèpì ọ̀dọ́ nìní. Akayo ọ̀tọ́yẹ ojúwe wọ́kẹ́ barista Kennedy okoro níbẹ̀ ọmọ yẹri tóbi ó gara yàtọ̀ náà o àníbọ̀ ẹ̀bì àníyẹ mẹ́kọ̀ àníyẹ̀bì ẹ̀ṣí ẹ̀sẹ̀bù Peter ẹ̀sẹ̀bù ọ̀tọ́bí ro òwò lọ́wọ́ kẹ́ mọ́rẹ́ òfin ó lé ẹ̀ṣẹ̀.